ẹ bá wa dá sí ẹ̀yin ìjọba, ẹ bá wa dá sí, ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ẹ̀yin ìjọba, ẹ bá wa dá sí, ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ẹ̀yin ìjọba. òun lẹ tẹ mẹtọ Ọlọ́run bá èmi nígbàgbọ́ pé àwọn ọlọ́pàá tí wọ́n wà lágbègbè yìí àwọn náà sún àsìkò. olórí ọ̀dọ́ ìlú Ìjàlẹ̀ Pápá ní ọjọ́ Sunday níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó lù ńgbà kan náà tó jẹ́ pé obìnrin yẹn ó ronú lọ́kàn rẹ̀ pé kóun gúnra òun lọ́bẹ tóbìnrin yẹn lọ yọ ọ̀bẹ àwọn kan náà gba ọ̀bẹ yẹn lọ́wọ́ ẹ̀ ńgbà tó fẹ́ gúnra ẹ̀. ọlá bóyá màmá yẹn fẹ́ rán ẹ ní iṣẹ́ ni o mo èmi ṣáà ti lọ ń tèmi ńgbà tí mo wá ń bọ̀ inú oko ni mo tiẹ̀ ti kọ́kọ́ wà tí mò ń gbọ́ ariwo yẹn. mo ṣe gbéra nìyẹn mo dẹ̀ gba ilé ẹ̀ lọ mi ò bá wọn ní. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì AJR Malifa TV kojú tẹ́ fi ń wọ̀wọ́ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́wọ́ ní di lágbára Ọlọ́run bá a ní dolódì lẹ́yìn ara wa o ayé ò ní gbọ́kú wa lójijì láṣẹ Èdùmàrè a ní fi tiwa ṣe tẹlòmíì ọlá àjẹkọ̀ ṣoṣo Ọlọ́run kí máa gbóríyìn fún ikọ̀ Mákindé Fásunlé descendant wípé wọ́n kú iṣẹ́ takuntakun torí pé yìnyín kẹ́ni kó lè ṣe míì nítorí ìfiléde àti àwòrán tẹ̀ ń wò yìí ikọ̀ Mákindé Fásunlé descendant àwọn ni wọ́n gbéra lọ sí Ìjàlẹ̀ Pápá láti lọ ṣiṣẹ́ ìwádìí lórí ẹnìkan tí wọ́n pè ní sójà eléyìí tí wọ́n pè ní Yẹmí pé ó lu ìyàwó ẹ̀ olùpá báwo lọ́rọ̀ ṣe jẹ́ gan ẹ̀ máa gbọ́. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì AJR Malifa TV ẹ subscribe sí ìkànnì yẹn on notification button ẹ like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa tẹ́ ẹ rí yẹn la fi lè ṣe àṣeyọrí ẹ ṣe ẹ̀kú gbàgbọ́ kí lójú wòye yín gan ẹ jẹ́ àpàdé ní comment section torí mo máa ń sọ ní gbogbo àpò ipa ọ̀rọ̀ ajá kò yẹ kí pàtà ẹ jẹ́ àpàdé kí láyé fẹ́ sọ kí láyé fẹ́ sọ wọ́n á máa mú kẹ́lòmíì kó kúkú òjijì lágbára Ọlọ́run bẹ́ẹ̀ kó òjijì òní tọ́ sí tèmi ti yín o lágbára Ọlọ́run ẹ bá mi ṣe ẹ̀fọ́rọ̀ ẹ̀ fáwọn ìyàwó àbọ̀mọ̀ àbí ọkọ ilé ìtẹ́ ẹ bá mọ̀ tó bá jẹ́ pé nílùú báyìí ní tiwọn lójoojúmọ́ ní fẹ́rù ilé ìparí ìrìn àjò tèmi ti yín láṣẹ Èdùmàrè ẹ jẹ́ ń gbọ́ ohun tí Mákindé Fásunlé tí wọ́n bá bọ̀ níjàlẹ̀ pápá eléyìí tí wọ́n ti lọ ṣiṣẹ́ lórí ẹnìkan tí wọ́n pè ní sójà èyí tí wọ́n ní olùyàwó ẹ̀ pa báwo ló ṣe ṣẹlẹ̀ gan ẹ máa gbọ́. Yẹmí yẹn wọ́n ní láàrin òun àti ìyàwó ẹ̀ ìjà máa ń wáyé ó máa ń wáyé wọ́n ní ni o ṣùgbọ́n kí wàá ní ohun tó ṣẹlẹ̀ olórí ọ̀dọ́ ẹ̀sùn mọ́bí kí ni ohun tó ṣẹlẹ̀ ó yá ẹ bá ń dákọ yín. orúkọ mi ni Táíwò Ògúndélé. orúkọ yín ni Táíwò Ògúndélé. Ògúndélé tí mo jẹ́ olórí ọ̀dọ́ ìlú Ìjàlẹ̀ Pápá. ní ọjọ́ Sunday níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọkùnrin Yẹmí yìí ó ti máa ń lu ìyàwó ẹ̀ láìmọye ìgbà ó lu ìgbà kan náà tó jẹ́ pé obìnrin yẹn ó ronú lọ́kàn rẹ̀ pé kóun gúnra òun lọ́bẹ tóbìnrin yẹn lọ yọ ọ̀bẹ àwọn kan náà gba ọ̀bẹ yẹn lọ́wọ́ ẹ̀ nígbà tó fẹ́ gúnra ẹ̀ bọ̀tì tó ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday yìí kò sẹ́ àwọn ò sí nílé a kàn gbọ́ ni bó ṣe máa lù náà ló tún lù ó lù débi pé obìnrin yẹn ò lè dá dìde wọ́n dẹ̀ lóbìnrin yẹn wà lórí oyún but nígbà tó wá wò pé kò lè dá dìde lọ díjọ́ kejì kò yẹ́gbẹ́ padà lẹ́gbẹ̀ẹ́ tó fi lílẹ̀ nígbà tó lù náà ló ṣẹ̀ wá gbé lọ sọ́spítù àwọn ẹbí obìnrin yẹn wọ́n wà ní Alámàlà ó dẹ̀ gbé lọ sọ́spítù àwọn ẹbí náà. ìtò wá yà wá lẹ́nu jù bẹ́ẹ̀ ni pé lọ́sàn-án èní gangan ló wá kó mọ́tò pẹ̀lú àwọn fámìlì obìnrin yẹn ló tún wá sáàrin ìlú tó ti lu obìnrin yẹn tóbìnrin yẹn fi kú ló wá lóun fẹ́ wá sin síbẹ̀ èmi dẹ́sẹ̀ tó kó dé mò ń wẹ̀ ní ilé ìwẹ̀ lọ́wọ́ ni wọ́n pè mí mo ṣe sáré jáde nìyẹn mo ṣáà máa ṣọ bá ní kán bá mi pe àwọn bọ́ìsì lù dábàá tẹ̀lé mọ́tò tó fi gbókùn yẹn pé ká lọ búlọ̀kù ẹ̀ mọ́ inú ìgbẹ́ tó lóun ti ralẹ̀ sí pòun fẹ́ sin sí. ṣé o ti kọ́lé síbí ni. kò tí ì kọ́lé síbí ó kàn ralẹ̀ yẹn sí fodò lọ́hùn yẹn náà ló ralẹ̀ yẹn sí pé òun fẹ́ lọ sin síbẹ̀ bẹ́ẹ̀ mi ṣe lọ bá pẹ̀lú àwọn bọ́ìsì nìyẹn pé kò sí ohun tó jọ o ò lè sin síbí torí ìníwọ́ ló lu obìnrin yìí pa ó dẹ̀ ló tún fẹ́ sin síbí àwọn ò fàyè gbárù ẹ̀ tó bá lò ralẹ̀ ń bí wọn lóbìnrin yẹn wà ní oyún bí àwọn èèyàn ṣe sọ wọn ló wà ní oyún tó bá lọ fẹ́ sin síbí a máa rí police report ẹ̀ tó gbà lọ́dọ̀ ọlọ́pàá àti ti dókítà tó gbà àti lẹ́tà tí kábíyèsí fún ẹ tó ń bá wa fà ni mo fi sọ pé kí wọ́n bá pe ọlọ́pàá ní màlá kí wọ́n dẹ̀ bá pe bàbá Fásunlé Mákindé káwọn náà kàn débi kí wọ́n bá dá sí ọ̀rọ̀ ẹ̀ bọ̀ nígbà tó ti rí pé nǹkan yẹn ti ń lọ bó ṣe kó sínú mọ́tò nìyẹn ló bá ní kán gbé òkú yẹn padà náà bá gbé padà sí Alámàlà ìta tó máa gbọ́ ni pé randa ni ó lọ ra tẹ́ fún sí obìnrin yẹn tó fẹ́ sin sí. ọmọ bó ní ìyàwó ẹ̀ yìí. ìyàwó ẹ̀ yẹn ọmọ Ìbàdàn ni but àwọn ẹbí ẹ̀ wà ní Alámàlà ń bí. ọmọ bó lọkọ. wọ́n lọ́mọ Oǹdó ní ọkọ ẹ̀ yẹn. ọmọ Oǹdó lọkọ. ẹ̀yẹn Yẹmí yẹn tó lù pa yẹn.
ọlọ́mọ Oǹdó ni. wọ́n ní bóyá máa ń lu ìyàwó ẹ̀ rí. bó ṣe máa ń lù ní ó ti lù nígbà kan náà tó yẹ pé obìnrin yẹn mú ọ̀bẹ tó fẹ́ lọ gúnra ẹ̀ pa. ìpè kí ló dé. nígbà tí lílù yẹn ti pọ̀ ju gbogbo yẹn ẹnì kò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ládùúgbò. bàbá kan wà tán jọ ń gbélé tí bàbá yẹn bá gbin á sọ pé ṣé ó fẹ́ sọnù fún àwọn ọmọ ẹ̀ ní. bàbá yẹn dà mo ti ní bàbá yẹn bí lẹ́ẹ̀kan. àwọn ni. bàbá yẹn bọ́ sí ẹ bá bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. bàbá wọn lẹjọ ń gbélé ni. bẹ́ẹ̀ni. àbí. bẹ́ẹ̀ni. ẹjọ ń gbélé kí lorúkọ yín. John Igiri. John Igiri. ẹjọ ń gbélé pẹ̀lú Yẹmí. máàlù ìnibẹ̀lú Yẹmí ni. ìyẹn tó ṣe kí ni. tó ń lu ìyàwó yìí. tó lu ìyàwó ẹ̀ pa. bẹ́ẹ̀ni. àbí. bẹ́ẹ̀ni. ó yá bóun ló ṣẹlẹ̀. nǹkan tẹ́mi rí ń bẹ̀ ni pé ní ìjọ tètè káwọn ọmọ lọ léèwé létà tó wá ń wẹ̀ báwo lè mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nǹkan tẹ́mi ń gbọ́ nìyẹn tó ń gbà wá ní rárá àmọ́ fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kaná ọbẹ̀ mi ti gbóná bẹ́ẹ̀mi sì gbọ́ bẹ̀ mi wọnú ilé ń bá gbàdá ń bá gbọ́kọ́ mi ń bá gboko lọ dídé tí máa dé màmá tá a jọ ń gbélé àgbàlagbà ni ló ní àbá bọ́lá nǹkan mà ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní Yẹmí màlúù ìyàwó ẹ̀ títí kò ìyàwó yẹn Ọlọ́run jẹ́ kó yé o wọ́n ní kí ló ṣe Ọlọ́run béèrè wọ́n ní kò dáhùn lèmi bá pe ọmọ ẹ̀ tó ń pè ní ọlá wọ́n ní kí ló ṣe ìyá ẹ wọ́n ní òun ọmọ ohun tó ṣe ìyá òun létà làwọn àǹtí obìnrin tó kú yẹn lọ́wọ́ dé mọ́dẹ̀ wà lábẹ́ ìbúkà mi àwọn ọmọbìnrin yẹn wá ń bi ọlá yẹn pé ń gbọ́ kí ló ṣe mọ́mì yín ní ọlá wá sọ wípé òun ọmọ nǹkan tó ṣe o bóbìnrin yẹn ṣe ó fọwọ́ kan mú òkúta ó fọwọ́ kan yọ bàtà lẹ́sẹ̀ onítọ̀ bá sọ ohun tó ṣẹlẹ̀ òun á lu ẹ pa ní ìṣòwò àfọ orí ẹ obìnrin yẹn ó sọ bẹ́ẹ̀ fọmọ ní ọmọkùnrin yẹn wá ń sọ wípé dádì òun ẹ jọ ẹ má nà mí dádì mi lọ sọ pé kóun sọ wípé tí ìmọ̀ ìyá yín bá kú tẹ́nìbọ̀dì bá bí yín ká ẹ sọ wípé ó gbé kẹ́míkà mu ni ó ní nǹkan tí ó sọ fóun ní ó ní ìyá dádì òun lọ sọ pé kóun sọ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn lèmi ti gbọ́ torí mi ò sì lé ńgbà tí gbogbo kinní ìṣẹ̀lẹ̀ bí mi ṣe mọ̀ sí nìyẹn. ẹjọ ń gbélé ni. àjọ ń gbélé ni ó yàrá tèmi pẹ̀lú tí ẹ ọ̀rẹ́ ìgbà ara wọn ni. àwọn bíi méjì tí ó tún bá wa sọ̀rọ̀ ariwo lẹ́ẹ̀kan àwọn dà ẹ má bọ̀ kí lorúkọ yín wà. orúkọ yín ni Bídèmí Ògúndélé ìlú ilẹ̀ yìí náà ń gbé kí lẹ lè sọ sọ̀rọ̀ tó ṣẹlẹ̀. ọ̀rọ̀ bóyá ní àárọ̀ Sunday èmi ń lọ sóko ìgbà tí mò ń lọ sóko yẹn mo wá rí máa yẹn ó jókòó ní ìta bó ṣe wá jókòó yẹn ó ṣà ń kọlù ìgbà tó yá mo ṣáà rí pé lórí fóònù yẹn ó ń ṣépè ó wá ń sọ pé ṣóògùn fẹ́ pa ẹni kiri kan kò dẹ̀ sí nǹkan tó kẹ̀mí dẹ̀ bá obìnrin yẹn níbi kànga gbà tí mo dẹ̀ bá ń bẹ obìnrin yẹn dẹ̀ kí mi èmi náà dẹ̀ kí mo wá sọ fóbìnrin yẹn torí màmá kan ń pe ọmọ ẹ̀ mo wá ní à màmá ń pe ọmọ ẹ̀ wọ́n ní pé kó wà ló wá ní à ọlá bóyá màmá yẹn fẹ́ rán ẹ ní iṣẹ́ ni o èmi ṣáà ti lọ ń tèmi nígbà tí mo wá ń bọ̀ inú oko ni mo tiẹ̀ ti kọ́kọ́ wà tí mò ń gbọ́ ariwo yẹn èmi ò ṣáà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbà tí mo wá ń bọ̀ mo wá ti dé ibi ilé wọn wíńdò tó yí síbi sí ọ̀nà oko tá a máa ń gbà yẹn èmi ṣáà bá obìnrin yẹn nínú ilé ń bẹ̀ ó ń ké bẹ́ẹ̀ ìgbà tó ti máa ń sọ tẹ́lẹ̀ pé ẹni tí wọ́n bá bí dáa tóun bá nà ó ṣáà máa ń ṣépè pé anybody ò gbọ́dọ̀ débẹ̀ wọn ò gbọ́dọ̀ wà gbà tí máa tún délé bí mo ṣe wà nínú ilé náà mo tún ń gbọ́ ariwo yẹn ìṣe mọ̀ pé àwọn tó tún wà ládùúgbò náà wọ́n ń gbọ́ bí obìnrin yẹn ṣe ń pariwo tó ìgbà tó wá di àná Monday àṣàrí obìnrin yẹn torí tíṣà ni ó ń tíṣì ní skul bẹ́ẹ̀ mo wá béèrè lọ́wọ́ àwọn ọmọ pé mọ́mì wọn ń kọ́ wọ́n ní mọ́mì àwọn ò sí pé mọ́mì tíṣà yẹn ò wá sí skul gbà tó wá di àárọ̀ yìí èmi tún wá nínú àwọn tíṣà yẹn mo wá béèrè lọ́wọ́ àwọn tíṣà yẹn pé ìyá ọlá ń kọ́ láàárọ̀ kùtù yẹn wá ní à ìyá ọlá wà o gbà tó máa tó ṣẹ́jú mélòó la kàn gbọ́ pé wọ́n ní ọkùnrin yẹn ti wá sáàárín ìlú fúnra rẹ̀ ní aago 6 ó ti wá sọ fáwọn èèyàn pé ìyàwó òun ń kọ́ ó ti kú o mo bá pe dáàdì wa mo ní báyìí ni wọ́n wá ní à ṣé ó wá fi bẹ́ẹ̀ lu ọmọbìnrin yẹn pa ni rírí tá a dẹ̀ máa rí aṣáwá àwọn fámìlì ẹ̀ lọ́gbà tá a dọ̀hùn àwọn fámìlì ẹ̀ sọ wípé nǹkan tó wá sọ fáwọn náà nìyẹn pé torí 300 naira làwọn jọ ń jà sí ni òun fi lù pé wọ́n wá sọ pé òun fúnra rẹ̀ wá lọ gbé oògùn jẹ àwọn fámìlì wa sọ pé báwo ló ṣe máa gbóògùn jẹ nígbà tó ṣe pé bóyá àwọn àtẹnìkan ṣẹ̀ débi pé ó ṣe èèyàn débi pé ó máa gbóògùn jẹ ṣá àbáwálé ńgbà tó máa tó ṣẹ́jú mélòó bá a ṣe rí tó ṣe gbé òkú yẹn kọjá sí ìsàlẹ̀ nìyẹn dáàdi wa wá ń wẹ̀ lọ́wọ́ mọ́níà dáàdi ọlá òkú obìnrin yẹn ni wọ́n gbé kọjá sí ìsàlẹ̀ ní ọ̀nà inú igbó yìí làwọn yẹn bá ní à pé kí n sáré pe àwọn bọ́ìsì tó kù wá ni wọ́n fi lọ bá wọn èrò ọkàn wa ni pé bóyá ó tiẹ̀ máa dúró níbi chọ́ọ̀chì ń bí báyìí pé bóyá ó fẹ́ wá sí síbi chọ́ọ̀chì ni bó ṣe gbé e kọjá bó ṣe tún là àárín ìlú lọ nìyẹn tá a bá mọ ibi tó gbé gbà. ó lágbára bàbá ẹ̀sùn wọn mi bí bàbá ń jalè lórúkọ yín.
Adeleke Ògúndélé. Adeleke Ògúndélé. Ọmọọba Ìjàlẹ̀. Ọmọọba nílùú Ìjàlẹ̀ Ọ̀sọ́lọ̀ kẹsàn-án rílé. Ọ̀sọ́lọ̀ kẹsàn-án rílé. Bàbá Akin ẹ pè fún alágbára náà bá lórí ohun tó ṣẹlẹ̀ yìí kí lẹ lè bá a sọ nípa ẹ̀. Tí mo lè sọ nípa ẹ̀ ni pé mi ò gbé bí kẹsàn-án ni mo gbé. Àmọ́ máà nìyẹn àwọn látàlẹ̀ fún. Láwọn ilẹ̀ fámìlì. Ó ra lọ́ọ̀tì 4 lọ́wọ́ wa. Ó dẹ̀ fi ń dáko. Àmọ́ ó ṣèṣe mo wà mísìn kẹsàn-án. Ìlú dọ̀dọ̀ pé kí máa bọ́ sójà lùyàwó ẹ̀ pa o. Èmi ò mọ orúkọ ẹ̀ sójà ni. Ẹ máa ń pè é. Olùyàwó wọ́n ní ò sí lẹ́nu iṣẹ́ mọ́ àbóṣù wà ń bẹ̀. kò sí lẹ́nu iṣẹ́. Ó yá. Ó dẹ̀ pé ó máa ṣiṣẹ́ ní sáàtì ọ̀dọ̀ wa. Olùyàwó ẹ̀ pa ni. Káwọ́ olùyàwó ẹ̀ pa kò sáyè. Mo ṣe gbéra nìyẹn. Ẹ̀yin náà ń bọ̀. Mo dẹ̀ gba ilé ẹ̀ lọ. Mi ò bá wọn ní. Wọ́n ti gbókò wọn ti gbé padà. Ẹ bá ti jẹ́ kó dá dúró. Káwò ká bí. Tó bá yẹ pé olùyàwó ẹ̀ pa ni kò lẹ́tọ̀ọ́ àti ṣe òkú sérí ilẹ̀ yẹn. Àbí tó bá yẹ pé wọ́n jọ wà pẹ̀lú ìyàwó ẹ̀. Tó jẹ́ pé ikú àmútọ̀run wá ni ó lẹ́tọ̀ọ́ ní lọ́ra lẹ̀ lóòótọ́ oye ní sin àdẹ̀fún rìsíìtì so ìdí mi mo dẹ̀ pé kábíyèsí oníjàlẹ̀ gbàmọdé ìgbà yìí àjọ sọ̀rọ̀ wọn làwọn àdókè mọ̀sán wọn ní ká jẹ́ kó sí àbí ká má jẹ́ kó sí sí ibi ìbáyìí rárá kò lẹ́tọ̀ọ́ àti sí òkú ẹ síbí náà fi pè é sà. Ẹ ṣeun níbo ni Yẹmí wà nísìn. Èmi ò rí ìmọ̀ tó wà o. Àbí bẹ́ẹ̀ni. bolo ó ti wà. tẹ̀lé òkú yẹn lọ sí Alámàlà. Ok. wọ́n wá ní wọ́n ti lọ ra tẹ́ ní Randa pé bẹ́ẹ̀ ló fẹ́ sin sí àwọn òde bẹ́ẹ̀ o gbà tó ti gbé kóńbí o. Ìgbésẹ̀ wo ni jáwọn ọlọ́pàá ti gbé gbèsè kankan. a lọ pé àwọn ọlọ́pàá ní Ìmàlà àwọn ọlọ́pàá yẹn ti wá síbí báyìí bọ̀ wọ́n tó bá yẹ pé kò jáde pé àjẹ́ kó jáde ni àwọn ní gbèsè táwọn lè gbé bọ̀ nígbà tó ti gbé kóńbí àwọn ò ní gbèsè kan táwọn lọ gbé. ọlọ́pàá tó dé ó ti lọ. ó ti lọ but a gbọ́ pé inú ọ̀rọ̀ tá à ń gbọ́ náà a gbọ́ pé wọ́n ti lọ rìpọ́ọ̀tù ní kí lorúkọ ẹ̀ lókè sábó wọn láwọn ọlọ́pàá òkè sábó náà ti mú pa àwọn náà tún jùlẹ̀ pé kó wá sí ọlọ́pàá ò lè mú kọ́. àwọn òde gbọ́ àwọn ò rí yẹn àfìdí yẹn múlẹ̀ sà but àwọn ti Màlá yẹn wọn dé bá ń bí ó ti sá kúrò ń bí ó ti gbókùn yẹn kúrò ń bí. èmi nígbàgbọ́ pọ́lọ́pọ̀ ò lè mú kọ́ tó fi sílẹ̀. bàbá láàrin ìṣẹ́jú méjì kí lorúkọ yín. Orúkọ mi ni Fálétí Olúwatóyìn. Fálétí Olúwatóyìn. Ìyá alájọ èké ìyá alájọ. Ìyá alájọ. Kí ẹ sọ ọ̀rọ̀ díẹ̀ nípa àwọn tó ṣẹlẹ̀ yìí. Ẹ ṣé gan. Ọmọ tán lùpa yìí ó jẹ́ bí ọmọ mi. Skul ẹ̀gbọ́n mi ló ti ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn. Gbà tí mo wọ̀lú ìmọ̀ mu bí ọmọ. So kéèsì ti máa ń ṣẹlẹ̀ tipẹ́. Tèmi tún máa ń wò máa ń rọ̀. Ọmọbìnrin yẹn pẹ̀lú gbogbo owó iṣẹ́ ẹ̀ báyìí ó máa ná lórí bọ́ọ̀ yìí ni. Ó máa yá owó lẹ̀. Owó sálárì ẹ̀ ti tán ó tún máa yá owó. Mọ́mì ẹ̀jọ̀ ẹ̀ yá mi lówó yìí máa kówó fún un. Má parẹ́ nítorí ọmọkùnrin yìí. Dáwọ́ sí ilé tó ń nà tí mo lọ bá máì mo ní kí ló dé tó ń na ọmọbìnrin yìí ọ ṣì èrè ọkùnrin ló máa ń nà ìyàwó ẹ̀ pé tíyàwó ẹ̀ bá ti ẹ̀ṣẹ̀ wò ṣe mú ṣàtìtẹ̀ kí wọ́n jáde bàtà tó máa fi dé anú àti rọ̀ lóyún kíní kan mú ní àwọn ọmọ kéékèèké tẹ bá bèèrè lọ́wọ́ àwọn ọmọ ọdún mẹ́ta wọ́n máa sọ fún mi pé àwọn sójà ló ń ké báyìí nígbà tó pẹ́ nà mo ní yẹ̀yẹ́ nìyẹn ọlọ́mọ ayé kárí kò ṣe dáadáa mo pè wọ́n ọmọbìnrin yìí náà mo ní for better for stay ni for worse for go tí ọkọ ẹ bá ń nẹ bẹ́tà kó tètè mú aṣọ ẹ ò ní rọrùn àpàpàǹdodo ní ìsìn náà ló ṣẹlẹ̀ yìí. òun ló ti. mi ò mọ nǹkan kan nígbà tí eléyìí tó ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ àná ni mo jáde ni mọ́mì wa kan sọ fún mi pé wọ́n mà ní nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ pẹ̀lú ní wọ̀ lọ́rùn wọn ló ti gbé jáde pé kọ́ ló ń jẹ́ kọ́ ọmọbìnrin ẹ̀ yìí. àgbà tí mo wà lórílẹ̀ ni mo gbọ́ tó wá sọ pé tó ń sọ fún mi pé ọmọ yìí ti kú. mi lè ṣe nǹkan tí mo fẹ́ lọ ṣe lórílẹ̀ mo ní láti padà a lọ sí Alámàlà lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ọmọ yẹn. kí lẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ àwọn ìjọba. judgement ni o. ibi tó lè wù kó wà. ibi tó lè wù kó wà judgement ni o. káwọn ọlọ́pàá bá wa rí. kán bá wa rí kán dé kán ṣe kán ẹ̀gbọ́n ẹ̀ ṣe ọkọ lady yìí tó ń kọrin yẹn. Elzinachi kán ṣe débọ̀ ẹ̀ ṣe nǹkan tá a fẹ́ nìyẹn. ó tún lérí sí wa láàrin ìlú sáà. ó ń tẹ́tì wá pé òun bọ́ àkógun jàjà lẹ̀. ẹ máa gbọ́ ẹ̀yin náà níṣẹ́ tẹ́ ẹ ṣe o ìyára lù gbogbo gbà tẹ́ bá mọ̀ kó ti wọ̀lú yìí ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa mú kẹ́dẹ̀ pé àwọn ọlọ́pàá ẹ ti gbọ́ iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn bàbá ọ̀yá bàbá yìí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀yá ẹ jẹ́ àgbọ̀ kó tó rí pé torí ọ̀rọ̀ yìí ń káwọn èèyàn lára gan kí lorúkọ. orúkọ mi ni Emmanuel Dorcas nǹkan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí Emmanuel Dorcas nǹkan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí ni pé sí nǹkan náà ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí nípa irú ọ̀rọ̀ báyìí tó jẹ́ pé ìjọ yẹn náà wọ́n sáré gba ọ̀nà títì lọ tó jẹ́ pé a tọ́jú ọmọbìnrin yẹn sí inú ilé kan bẹ́ẹ̀ ni tó jẹ́ pé gbàgbà tó ń padà bọ̀ gan ó ń try láti ó ń wò ó
ṣe ló wá sọ pé òun ò wá nǹkan kan ìgbà tó máa fi wá lọ a kò rí pé the next day báyìí tí màá dẹ̀ wá pín pé kí ló dé gbogbo yìí tẹ́ ń ṣe fún ìyàwó yìí ó ti pọ̀ jù láti ìgbà yẹn tí mo dẹ̀ ti wá sọ̀rọ̀ yẹn báyìí tí mo dẹ̀ wá ṣàlàyé fún ìyàwó pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ẹ ní láti fáìn wé yìí kò ń ṣe dandan téèyàn bá sí ní ọkọ náà ẹni tó bá máa sọ ló máa sọ ó máa dákẹ́ tó bá yá náà ni ju pé ká máa fira yín sínú wàhálà báyìí mo dá ṣàdédé sọ experience tèmi náà pé èmi ń tèmi o èmi mọ wọn bá ara mi o torí bẹ́ẹ̀ mo ṣe rọra wà lónìí ẹni tó bá máa bú mi ni kó bú mi o so later on ìgbà tó wá dijọ́ kejì tí mo wá rí máàní tí mo wá sọ fún ó wá ń sọ fún mi pé ta ló sọ fún mi pé òun náà ìyàwó òun pé kí ni business anybody bẹ́ẹ̀ even though ẹni tó bá dá sí gan kò dìgbà tóun bá sọ̀rọ̀ òun á tọ̀ nǹkan lá fún ẹnìyẹn ni wọ́n ní níbo ni ẹ ti ń ṣe irú ẹ̀ ló wá ní ṣé mi rò pé báàgì tóun gbé kiri pé lásán ni báàgì tóun gbé kiri ni òtòun yẹ pé even though kóun má sí nílùú gan kó máa sọ̀rọ̀ òun gan òun lẹ̀ nìkan náà ni. eléyìí tó ṣẹlẹ̀ yìí. ẹ sọ nípa ọ̀pọ̀ tó lè lọ. Judgment. Why don't you want to only escape at any time? Only escape at any time. ẹ bá wa dá sí ẹ̀yin ìjọba ẹ bá wa dá sí ẹjọ́ ẹ bá wa dá sí ẹ̀yin ìjọba ẹ bá wa dá sí ẹjọ́ ẹ bá wa dá sí ẹ̀yin ìjọba. wọ́n máa mú lásán kọ́ pa straight way ni. òun lẹ tẹ mẹtọ. ọlọ́run bá èmi nígbàgbọ́ pé àwọn ọlọ́pàá tí wọ́n wà lágbègbè yìí àwọn náà sùn àsìpìtì bàbá ti mú tàbí tó bá jẹ́ pé ń ṣe lárákùnrin ọ̀hún wá sínú ìlú yìí èyí tó kù ó kù sọ ẹ̀yìn aráàlú ẹ má nà ó ẹ má fà á láṣọ yá o ẹ mú kẹ̀dẹ̀ handover ní ọlọ́pàá lọ́wọ́ bẹ́ẹ̀ bá nà á kẹ́yìn náà má bàa padà jẹ̀bi o torí ọlọ́run bá bóyá jáde ẹ má bàa pín lódà kò ní bàjẹ́. bàbá náwó bàbá náwó.